Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́, ṣàlàáfíà ni. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, ṣàlàáfíà la wà, ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé gbogbo nǹkan ń dùn? Ilẹ̀ Yorùbá ò ní dàrú o, lágbára Èdùmàrè. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí kò ní pọ̀ púpọ̀. Lórí ọ̀rọ̀ tá à ń bá lọ náà ni, lórí ọ̀rọ̀ bí ilẹ̀ Yorùbá ò ṣe ní dàrú, tí eku á ké bí eku, tí ẹyẹ á ké bí ẹyẹ, tọ́mọ èèyàn máa ń fọhùn bí ọmọ ènìyàn, òun náà là ń bá lọ. Kí ni mo fẹ́ fàyọ láàárọ̀ yìí ni wípé má ṣe lo oògùn mámọ̀, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Má ṣe ní oògùn mámọ̀. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹni tó bá tàpá sórí ìrun ẹ̀ láyé, nǹkan tó máa ń gbẹ̀yìn wọn ló ń gbẹ̀yìn àwọn àáfàá tèní tá à ń rí. Wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, nítorí kíni? Àwọn bàbá tó nílẹ̀, wọn ò bá wọn jà. Àwọn náà kógun wá bá àwọn bàbá yẹn. Jẹ́jẹ́ mi mo dúró, kì í jẹ̀bi ẹjọ́ lọ̀rọ̀ náà. Ṣùgbọ́n àwọn àáfàá tòde òní ti yí padà. Ǹjẹ́ bí àwa ẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti àwọn bàbá wa tán gbà wọ́n láàyè bá a ṣe ń lò ní ayé àtijọ́, ṣé ó lè padà bọ̀ sí ipò padà? Mi rò bẹ́ẹ̀. Torí ìdí tí ò fi lè padà bọ̀ ni pé ojú ti là ń sìn, oníkálukú ti mọ mission àwọn ẹlẹ́sìn mùsùlùmí. And purposely nǹkan tó ń tẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin tẹ́ ń pé àwọn àfáà léèyàn Ọlọ́run nísìn. Ẹ wo bí àárín wọn ṣe rí. Ẹ wo àṣírí tó wá ń jáde sí wa lọ́wọ́. Àfáà aládò, ìmáàmù aládò, tó jẹ́ pé àwọn náà tún máa bú àwọn bàbá yẹn pé àwọn bàbá yìí ò ṣe dáadáa, àwọn bàbá yín yẹn kìnnìkan. Àṣé gbogbo eléyìí tán sọ yìí láti fi ba ilẹ̀ wa jẹ́ ni. Ó ti fi wọn gbangba sí pé gbogbo eléyìí tán sọ yìí láti jẹ́ kí àwa Yorùbá ká fi nǹkan agbára wa lẹ̀, kí àwọn alárúbáwá lè wọlé sí wa lára láti pa wá nípakúpa náà ń ṣe. Eléyìí ti fojú wọn sìn. Àwọn àgbà àfáà yín nínú àfáà tẹ́ pè ní àfáà bí ìmáàmù lẹ́dẹ̀ ń pè wọ́n. Ẹ wo àṣírí oríṣiríṣi tó ń jáde ń sìn. Ìwọ tó bá jẹ́ ọmọ mùsùlùmí, tó bá jẹ́ ọmọ Yorùbá ń sìn, tó bá sì jẹ́ kẹ́nìkan máa tàn ẹ́ pé àlùjọ́nà kan bẹ́ẹ̀ ń bì kan, wọ́n sọ̀rọ̀ ṣàdíà kan bì kan, tíwọ náà sì ń tẹ̀lé ẹnu, ikú pa ẹ́ nìyẹn o. Ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wo àwọn tẹ́ pè ní àgbààgbà mùsùlùmí. Ẹ wo àwọn àṣírí tó ń jáde. Àṣírí yóò jáde bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí. Ǹjẹ́ ẹ ronú pé kí ni ó dé táwọn onílẹ̀ fi kẹ̀yìn sáàyìn mùsùlùmí sì ti gbogbo yín wá di rúdurùdu táṣírí oríṣiríṣi wá ń jáde lẹ́nu yín? Ìmáàmù aládò, àfáà aládò, àfáà oní 419, ẹnìkan ní kẹ́nìkan kú, ẹnìkan ní kẹ́nìkan má kú. Ìyẹn fi yé wa wípé kò sí nǹkan kan tó wà nínú àlùkùránì, irọ́ lásán ló gbé dání. Kò sí nǹkan kan tó wà nínú àlùkùránì, irọ́ lásán ni. Ọba kàtàbá tí àdá bíi 2027 síyàn, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó ń jẹ́ kó yé wa wípé Elédùmarè ó fẹ́ràn àwa dúdú, ó ti fún alágbára wa, àwa ni ká wá lò. Ó fẹ́ rọ ìwọ ọmọ ọkọ Yorùbá tó bá ń gbọ́ mi lénìí, má jẹ́ kẹ́nìkan tì ẹ́ o, débi wípé ibi tó ti yẹ kó gba ìwòsàn wàá wá lọ kówó fún àfáà, àwọn àfáà alágbo àgbo 30 tán gba 30 million lọ́wọ́ èèyàn, tán máa wá bọ́ síta, tán máa wá bẹ̀ sí ní bú àwọn bàbá wa. Àwọn tó ń jẹ ẹ̀kọ́ fálẹ̀, ẹgbẹ́ fáyín lẹ̀, ẹ má ṣe ṣègùn mọ́. Àṣé àwọn gangan ni ẹgbẹ̀jì olóògùn kà. Àṣé àwọn gangan lẹ̀gbẹ̀jì olóògùn kà. Nǹkan tán fi ń bú àwọn bàbá yẹn, àṣé àwọn gan ló ń lò. Ọgbọ́n kí leléyìí kọ́ wa? Ó kọ́ wa wípé èèkan kò sí nǹkan tó dàbí original. Ìwọ ẹ̀yin èèyàn ọmọ Yorùbá, ẹ má jẹ́ kílẹ̀ wa dàrú. Ẹ má jẹ́ kí àwọn àfáà wèrè yìí kán wá da ilẹ̀ Yorùbá rú. Nǹkan táwa ń tẹnu mọ́ nìyẹn. Tẹ́ ẹ bá wo ibi tí platform tí mo máa ń lọ, tí mo ti lọ ń gbọ́ ẹ̀sìn mùsùlùmí bó ṣe spread, ẹ̀yin gẹ̀ ẹ́ rí i pé Muslim Islam ìjọba lásán ni, kì í ṣe ẹ̀sìn. Ẹ rí i pé ẹ̀sìn Islam tó ń pariwo ìjọba lásán ni. Torí Umar wọ́n lòun náà ń gba wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan, débi wípé
má lo ìjáàbù, má mu ọtí, kì í ṣe Jùbìrìlù ló fún ànábì. Èèyàn ẹlẹ́ran ara bíi tèmi pẹ̀lú ẹ̀ báyìí ló kàn sọ fún ànábì pé ẹ má jẹ́ ká ṣe báyìí torí pé wọ́n lọ ń jagun, àti pé tí wọ́n bá wà lórí ìrun tí wọ́n bá ti mu ọtí wọ́n á máa sọ̀sọ́kúsọ. Kì í ṣe pé bóyá Allah àwọn ló sọ̀kalẹ̀ àbí tó fún Muhammed wọn ní wáàyí yẹn, ṣùgbọ́n ẹlẹ́ran ara bíi ti ànábì ló sọ fún ànábì pé já fele ìkun, já má fele ìkun. Ẹ̀yin kan wá gbé ìwé yẹn dání ẹ wá ń kà á. Ìwé tó jẹ́ pé nígbà tó ń fẹ́ kọ bọ́n ṣe sọ fún wa, wọ́n á pe èèyàn bíi 3 4 sínú different room. Wọ́n á ní ká máa ké àwọn nǹkan tí ànábì bá ti sọ lẹ́yìn. Àtẹ́lẹ̀ tó ń fi tí wọ́n kún wọn, àtẹ́lẹ̀ wọ́n wá wọlé tó dáa jù. Ìyẹn náà máa kọ́ ọ́lẹ̀. Ẹ̀yin kan wá sọ pé ìwé yẹn ni ìwé mímọ́ Ọlọ́run. Ìwé mímọ́ Allah bí àmín. Ní ìwé tó jẹ́ pé lẹ́yìn tí ànábì lọ tán, wọ́n ṣẹ̀ wá ń kojọ, wọ́n ṣẹ̀ wá ń pe gbá, wọ́n ṣẹ̀ wá ń pe àwo. Ìmí gan wá tẹ̀ fi tún fún most of nǹkan tó wà ní Al-Qur'an wọ́n fi tí wọ́n kún ní. Ẹ lọ wo bọ́n ṣe kọ Al-Qur'ani. Ìwọ tó sì gbé dání ni mò ń sọ o. Torí bí nǹkan gidi tó sì gbé Al-Qur'ani dání, it's just a book. Ìwé lásán ni tí ò tẹ̀ ní mínì, tí ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ àtẹ̀mí pẹ̀lú ẹ̀. Torí àwọn kan gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bíi pé there's something. Ẹ̀sìn Ìsìlámù nǹkan tán tún sí ni ìjọba, which means bó ṣe lè kọ́ńkà ibì kan tẹ́lẹ̀ máa ṣèjọba lé wọn lórí pẹ̀lú èròǹgbà tiyín, kì í ṣe èròǹgbà ti Ọlọ́run o, pẹ̀lú èròǹgbà tiyín, because most of things kan sọ tọkọ sílẹ̀ Al-Qur'ani orí bíi 3 4 ló kọ́. Tànábì bá sọ̀rọ̀ ńgbà míì. Bí Umar náà ń pè ní o, bí olórúkọ máa ń gbà orúkọ, ìyẹn tún máa fún ti ẹ̀kún pé ànábì ẹja ṣe báyìí. Torí ojú olólùfẹ́ ànábì wọ́n jọ wà ní. Débi pé ìpakúpa náà pa wọ́n. Ẹ wá lọ gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń ṣe Ìsìlámù, ẹ lọ gbọ́ story, history, bọ́n ṣe pa àwọn Morocco, bọ́n ṣe gbé Ìsìlámù dé Morocco, Algeria. Àwọn ìlú Morocco, Algeria yẹn, wọ́n resist kankan, kí pé wọ́n bá wọn jà o. Wọ́n kàn dẹ̀ gbógun wọbẹ̀ ni. Nínú ìtàn bọ́n ṣe gbógun, wọ́n ṣe kó Ìsìlámù wọbẹ̀, kì í pé bá wọn preach sí wọn, wọ́n kàn dẹ̀ gbógun wọbẹ̀, wọ́n dẹ̀ overthrow wọn. Ẹ wá ń pè yẹn ní ìlànà Ọlọ́run fáwa èèyàn, pé ìlànà tó yẹ ká fi sin Ọlọ́run nìyẹn. Ẹ lọ ka bọ́n ṣe gbógun, bọ́n ṣe conquer Egypt. Ẹ lọ kà á. Ẹ wá sọ wípé ìlànà yẹn lẹ́yìn tẹ̀lé. Ìwọ tó bá ń ṣe Ìsìlámù, òfò ló ń ṣe. That is the fact of it. That is the fact of òótọ́ ọ̀nù ẹ̀ nìyẹn. Wọ́n láwọn alùsùnà níbi tán ka ìtàn yẹn dé, àwọn alùsùnà yẹn gan náà pa ìran ànábì run. Níbi tí wọ́n ti ń ja position mọ́ wọn lọ́wọ́, èmi ni máa jìjọ president, èyí kọ́kọ́ ló máa ṣe president. Ṣé nínú ẹ̀sìn náà ti ń jẹ president? Wọ́n ti ń jọ lówó, náà ti ń jẹ kinní kan, náà fi ìdà náà fi pa wọ́n. Ọmọ ànábì nígbà tán ló fẹ́ padà sí Mẹ́kà, wọ́n pa á débi pé wọ́n gé orí ẹ̀, wọ́n wá forí ẹ̀ gbá bọ́ọ̀lù síra wọn báyìí ni. Ìyẹn ni ìwọ ń tẹ̀lé wa, mò ń gbàdúrà sí Allah ni, mò ń faribalẹ̀ fún Allah ni. No! Ìwọ tó bá ń ṣe Ìsìlámù, ó wà lára àwọn murderer, àwọn tó ń pààyàn nìyẹn. Ẹ̀ṣẹ̀ tí wọ́n ń gbàdúrà fúnlẹ̀ ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ tán ta kalẹ̀ kò dẹ̀kan wọ́n lẹ́wọ́ lẹ́sẹ̀, kò kọ́ ọmọ Yorùbá lọ́wọ́ lẹ́sẹ̀. Kò kọ́ ọmọ Yorùbá lọ́wọ́ lẹ́sẹ̀. Àwọn Àràbù ti ja wọn. Kí ló kàn ẹ́? Àwọn náà ń pààyàn kiri. Kí ló kàn títì ẹ̀ ń bẹ̀? Tó wá ní Allah, kí ló kàn ẹ́ pẹ̀lú Allah àwọn ọmọ Yorùbá? Ṣé o mọ̀ gbà tán jàjà wọn ni? Ṣé kí ló kàn ẹ́ pẹ̀lú ìjà tán jà nílẹ̀ Arab? Ẹ fi yé wa ibi tí ọ̀rọ̀ Ọlọ́run wà ní Al-Qur'ani. Kò sí. Ọ̀rọ̀ ogun, ọ̀rọ̀ tó ṣọ̀wọ́ bá ti parí, ẹ mú wọn ní bùbá kẹ́ pa wọ́n, ẹ gé wọn lórí, ẹ gé wọn lọ́rùn. Ọmọ má dọ̀bálẹ̀ fún ìyá àti bàbá ẹ̀ tó jẹ́ pé wọ́n láwọn kan ló kàn tẹ̀ tí àwọn kan ló kàn jókòó náà tún ń ròyìn tó tún kó wọnú bí kíní àdìtì wọn. Ìwọ wá gbé ìwé yẹn dání sí lójú ara ẹ, òun ka ìwé láti lọ sí ìjọba ọ̀run. ẹ̀yin wá ń pa mí. Àmọ̀ràn mi rèé fẹ̀yìn ọmọ Yorùbá tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá gidi.
o ò ní ìdí ẹ̀sìn kankan láti rí ojú rere Ọlọ́run. Ìwọ tó bá ń lọ church, pastor ẹ ló ń sìn. Ìwọ tó bá ń ṣe mùsùlùmí, àdáadáa ló ń bá. Nǹkan tó nídìí nílé ayé ni pé jí láàárọ̀ kùtùkùtù, gba orí ẹ̀ mú, gbàdúrà sí Elédùmarè, gbàbí iṣẹ́ ẹ lọ, má dẹ́ṣẹ̀, má dóyàwó oníyàwó. Àwa Yorùbá ti ní gbogbo ìyẹn kó tó di pé mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ti dé. Àwọn kọ́ ló wá kọ́ wa. Tí ara ò bá dá, gboko aláwo ẹ lọ kó lọ, kì í ṣe dandan. Já ewé kó jẹ́gbò kó dẹ̀ tẹra mọ́ṣẹ́. Àdúrà wa gbà o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́.